Ni. Dáadáa ni. Ọ̀yá kí lẹ ṣe nílé ẹ̀kọ́ lénìí o. A ti jẹun. A ti jẹun. Ẹ jẹun. Bẹ́ẹ̀ni. Kí lẹ jẹ? A ti jẹun oatmeal. Ẹ jẹ oatmeal nílé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Ṣé òun parọ́ ni? Ọtí. Ó ti kí ni? Mi ò parọ́. Mi ò parọ́. Ó parọ́. Ọtí. Kí lẹ wá tún jẹ? A ti jẹ. Wo bí? Kí lẹ jẹ? A ti jẹ àgbàdo. Ẹ jẹ àgbàdo. Ọ̀yá kí lẹ tún ṣe nílé ẹ̀kọ́? A ti ṣeré tán. Ẹ ti ṣeré tán? Bẹ́ẹ̀ni. Ìwà títa lẹ ṣeré? Ọwọ́ mi. Ọwọ́ mi. Báwo ló ṣe máa sọ? Ọwọ́ mi ó ti ṣeré tán mi. Ọ̀rẹ́ ẹ ti ṣeré pẹ̀lú ẹ̀? Bẹ́ẹ̀ni. Ìyẹn dá ọ. Kí lẹ á tún ṣe? A ti sùn. Ẹ sùn? Nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́. Kí lẹ tún ṣe? Fa ìbọn mọ́tò. Jẹun fa ìbọn mọ́tò. Wo bí kí ló sọ? Jẹun fa ìbọn mọ́tò. Jangrofa epo mọ́tò. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe jangrofa epo mọ́tò. Bẹ́ẹ̀ni. Ta ló ní kẹ́ lọ ṣe? Ọwọ́ mi. Ta ló ní kẹ́ lọ ṣe jangrofa epo mọ́tò? Ta ló kó yín lọ síta? Olùkọ́ mi. Olùkọ́ mi. Olùkọ́ ẹ ló kó ẹ lọ síta Bẹ́ẹ̀ni. pé kẹ́ lọ ṣe jangrofa epo mọ́tò. Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Ọ̀gá ẹ̀yin mélòó lọ kó lọ síta? Ogún márùn. Ogún márùn. Ogún márùn. Bẹ́ẹ̀ni. Abíyá. Ogún márùn 100 nìyẹn. Ṣé ẹ pé 100 níbẹ̀ yẹn ni? Bẹ́ẹ̀ni. Òun parọ́. Ṣé òun parọ́? Ọtí. Ó ti kí ni? Mi ò parọ́. Mi ò parọ́. Ṣé kí n béèrè lọ́wọ́ olùkọ́ ẹ̀? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni kí ni? Ẹ bẹ̀rẹ̀ olùkọ́ mi. Ẹ béèrè lọ́wọ́. Ẹ bẹ̀rẹ̀ wọn. Lọ́wọ́ Wọ́wọ́. olùkọ́ mi. Olùkọ́ mi. Mi ti gbọ́ mo máa béèrè. Ọ̀yá kí ló fẹ́ ṣe lénìí tó bá ti délé? Ó fẹ́ ṣeré. Ó fẹ́ ṣeré? Bẹ́ẹ̀ni. Ṣé o máa ka ìwé ẹ̀? Bẹ́ẹ̀ni. O máa kàwé ẹ̀? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni kí ni? Ó fẹ́ ka ìwé mi. Ó fẹ́ ka ìwé mi. Ti gbọ́. Ṣé o máa sóúnjẹ? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni kí ni? Ó fẹ́ ṣe oúnjẹ. Ìyá mo ti gbọ́. Oró oúnjẹ wo ló máa sè lénìí? Oatmeal. Oatmeal ló máa sè? Bẹ́ẹ̀ni. Ìyá mo ti gbọ́. Kí ló yẹ kó sọ fún àwọn tó ń wẹ̀ o? Èsì tẹ́wọ́ mi yọ. Tẹ́wọ́ àwọn. Kọjú ẹ̀ síbí. Ọwọ́ mi. Ọ̀dọ́ bọ̀. Oyin fẹ́ yan. Ẹ dàbọ̀.